Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: kó ahọ́n rẹ ní ìjánu. Ìwé orin 2:4 bọ́lọ́run ọba ọ̀run. Ẹ̀kọ́ àkọ́sórí: ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde, ṣùgbọ́n ìró èyí tí ó dára fún ẹ̀kọ́, kí ó lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́. Ìwé Éfésù 4:29. Bíbélì kíkà: ìwé Jákọ́bù 3:1-18. Ẹ̀yin ará mi, ẹ má ṣe jẹ́ olùkọ́ni pípọ̀, kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa ni yóò jẹ̀bi jù. Nítorí nínú ohun púpọ̀ ni gbogbo wa sì ń ṣẹ̀. Bí ẹnìkan kò bá sì ṣẹ̀ nínú ọ̀rọ̀, òun náà ni ẹni pípé, òun ni ó sì lè kó gbogbo ara ní ìjánu. Bí a bá sì fi ìjánu bọ ẹṣin lé ẹnu, kí wọn kí ó lè gbọ́ tiwa, gbogbo ara wọn ni àwa sì ń yí kiri pẹ̀lú. Kíyèsí, àwọn ọkọ̀ pẹ̀lú, bí wọ́n ti tóbi tó nì, tí a sì ń ti ọwọ́ ẹ̀fúùfù líle gbá kiri, ìtọkọ̀ kékeré lè a fi ń darí wọn kiri síbikíbi tí ó bá wù ẹni tó ń tọ ọkọ̀ náà. Bẹ́ẹ̀ pẹ̀lú ni ahọ́n jẹ́ ẹ̀yà ara kékeré, ó sì ń fọ́nu ohun ńlá. Wo igi ńlá tí iná kékeré ń sun jóná, iná sì ni ahọ́n. Ayé ẹ̀ṣẹ̀ sì ni. Ní àárín àwọn ẹ̀yà ara wa ni ahọ́n ti ń ba gbogbo ara jẹ́, tí ó sì ń tiná bọ ipa ayé wa. Ọ̀run àpáàdì sì ń tiná bọ òun náà. Nítorí olúkúlùkù ẹ̀dá ẹranko àti ti ẹyẹ àti ti ejò àti ti ohun tí ń bẹ ní òkun lè à ń tù lójú, tí a sì ń tù lójú láti ọwọ́ ẹ̀dá ènìyàn wá. Ṣùgbọ́n ahọ́n ni ẹnikẹ́ni ò lè tù lójú. Ohun búburú aláìgbọràn ni, ó kún fún oró ikú tí ń pani. Òun ni a fi ń yin Ọlọ́run àti Bàbá. Òun la sì fi ń bú ènìyàn tí a dá ní àwòrán Ọlọ́run. Láti ẹnu kan náà ni ìyìn àti èébú tí ń jáde. Ẹ̀yin ará mi, nǹkan wọ̀nyí kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Orísun a máa sun omi tútù àti omi rọ̀ jáde láti ojúsùn kan náà wá bí? Ẹ̀yin ará mi, igi ọ̀pọ̀tọ́ a lè so èso ólífì bí? Tàbí àjàrà lè so èso ọ̀pọ̀tọ́? Bẹ́ẹ̀ ni orísun kan kò lè sun omi rọ̀ àti omi tútù. Ta ni ó gbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín? Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere, nípa ìwà tútù ti ọgbọ́n. Ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owú kíkorò àti ìjà ní ọkàn yín, ẹ má ṣe fẹ́fẹ́, ẹ má ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Nítorí ibi tí owú ohun ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, a kọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í ṣòro láti bẹ̀, a kún fún àánú àti fún èso rere, láìsí ègbè àti láìsí àgàbàgebè. Èso òdodo lè à ń gbìn ní àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ wa tòní tú àṣírí ọ̀rọ̀ ńlá kan fún wa, wípé agbára ikú àti ìyè wà lórí ahọ́n wa. Nígbà tí Jákọ́bù ń kọ̀wé nípa ahọ́n, ó kọ̀wé yìí nípa ojú ìwòye ọ̀rọ̀ tí a sọ jáde ní ẹnu wa àti èrò ọkàn wa pẹ̀lú. Jésù wípé, nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a ó fi dá ọ láre, nípa ọ̀rọ̀ rẹ la ó sì fi dá ọ lẹ́bi. Ìwé Mátíù 4:17. Ìdí èyí ni wípé nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú ni ẹnu ń sọ. Ìwé Mátíù 4:24. Àwọn ọlọ́gbọ́n mọ̀ wípé Ọlọ́run ni ó máa ń fún ènìyàn ní ọgbọ́n. Ìwé Òwe 2:6. Àti láti ẹnu rẹ̀ jáde ni ìmọ̀ àti òye ti wá. Àwọn ọlọ́gbọ́n máa ń fi ọgbọ́n wọn hàn nípa ìwà tútù, àti wípé ìwà tútù wọn kì í ṣe òmùgọ̀ rárá. Nígbà tí ọgbọ́n àtòkèwá bá ń ṣe àkóso ayé wa,
a ó lè lo ahọ́n wa bí ó ṣe tọ́. Jẹ́ kí ẹ̀mí mímọ́ máa ṣe àkóso ahọ́n rẹ ní gbogbo ìgbà. Ẹ̀kọ́ àmúrelé. Ṣọ́ra nínú ọ̀sẹ̀ yìí láti ṣe àkíyèsí ara rẹ àti ọ̀rọ̀ ẹnu rẹ. Àdúrà. Olúwa, ràn mí lọ́wọ́ láti òní lọ kí oore ọ̀fẹ́ lè máa ti ẹnu mi jáde ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.